bùkún ń bẹ nílé ayé ìkàlàwà èèyàn ayé tó tó fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ kúndùn kẹ́ ẹ mọ ọyàn rẹ lórí ẹ̀rọ ayélujára bí ajere ẹ̀sùn mọ́ bí ẹ̀wáyà wa létí inú yín ẹ̀tún wá gbọ́sẹ̀lẹ̀ tòní kẹ́lẹ̀ mà wípé burúkú ń bẹ nílé ayé ìkàlàwà èèyàn ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ nílùú Ìlọrin tí àáfàá kan tí a pò kọ rẹ̀ ní Abdulrahman Bello tó mú ọmọ kan tó bá pàdé lórí ẹ̀rọ ayélujára bí ajere mo máa ń sọ fún wa wípé àwa tá a bá kúndùn ká mọ ọyàn rẹ lórí ẹ̀rọ ayélujára bí ajere dẹ́ẹ̀dẹ́ mìíràn ọ́ ilé ayé ti burú ilé ayé ti gbẹ̀gẹ́ ohun tá a sì fi pìtàn tá a fi ṣòdiwọ̀n ayé wa ilé ayé náà láti mọ̀ ọba ilé ayé náà láti mọ̀ rí ìwádìí fi hàn wípé àáfàá tó kọ rẹ̀ ń jẹ́ Abdulrahman Bello yìí ọmọ bíbí ìlú Ìlọrin ó pàdé ọmọ tí ó kọ rẹ̀ ń jẹ́ Afsor Yetunde Lawal lórí ẹ̀rọ ayélujára bí ajere bẹ́ẹ̀ wọ́n ti pàdé wọ́n bẹ̀rẹ̀ sí ní dọ́rẹ̀ẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣọ̀rẹ́ gbogbo èròǹgbà tí ń bẹ lọ́kàn Yetunde Afsor ọ̀nà ni wípé bóyá òun ti rí ọ̀rẹ́ tó jẹ́ ní Ọlọ́run tó súnmọ́ Ọlọ́run torí pé bẹ́ẹ̀ bá lọ wórí gbogbo péèjì àti gbogbo ẹntì Abdulrahman Bello tí ó ní lórí Facebook àti lórí ayélujára bí ajere ẹ rí i pé bí ustaz bí kìnìún kàkàkà àfáà lẹ́mọ̀ ọba ń bẹ̀ bí ṣèyíkì lẹ́mọ̀ ọba ń bẹ̀ ó pẹ̀lú tọmọ yìí tó fi wò wípé bàbá rí èèyàn Ọlọ́run bí eléyìí bàbá súnmọ́ kò léèwọ̀ bí bá súnmọ́rú àwọn èèyàn báyìí wọ́n lè fi àwọn ìwà àríkọ́ṣe dáadáa títọ́ Ọlọ́run kí mọ̀ kẹ́kọ̀ọ́ kí mọ̀ kọ́gbọ́n lára wọn kí sì mọ̀ fi ṣèdíwọ̀n ayé ètí ń bẹ́nu ọmọ tó kọ rẹ̀ ń jẹ́ Yetunde Afsor Lawal ọ̀nà àánú akẹ́kọ̀ọ́ lọmọ yìí ní Kwara College of Education kódà gẹ́gẹ́ bí n tá a gbọ́ tá a sì fìdí ẹ̀ múlẹ̀ wọ́n pé abala àṣekágbá náà ní Yetunde Afsor Lawal ló wà ní Kwara College of Education abala àṣekágbá final year kọ́hún ibẹ̀ lọmọ obìnrin wà ọmọ 24 years Yetunde Afsor kí ló wá ṣẹlẹ̀ arákùnrin tẹ́ ẹ̀ wò lójú wòra yìí tó kọ rẹ̀ ń jẹ́ àfáà Sheikh Abdulrahman Bello tó jẹ́ pé ọmọ ìlú kan náà ni wọ́n lọ́jọ́ tí àwọn olóòṣà ọlọ́ṣun àbíkẹ́ni kankankan tí wọ́n láwọn ó ṣọdún àwọn ó ṣòro àwọn ó ṣègbà àwọn ó ṣàwo gbogbo àwọn ẹni Ọlọ́run nínú Ìlọrin ni wọ́n yarí pé ìlú Ìlọrin gbọ́dọ̀ jẹ́ ìlú táàtì mọ́ ṣe pé ilẹ̀ mo pe àbíkẹ́ni kankankan wọ́n sì yà wọ́n tọ̀ pé tọ̀ bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ ṣe ibi ilẹ̀ lè jẹ̀ sí ibi ilẹ̀ lè lò sí ibi ilẹ̀ lè jẹ̀ sí ẹgbọ́ ẹ̀yàrá Ìlọrin ńbo la fẹ́ ààyè wo la fẹ́ torú àwọn àfáà yìí ààyè wo la fẹ́ tò wọ́n sí ààyè wo la fẹ́ kà wọ́n sí ààyè wo la fẹ́ tò wọ́n sí ẹ má wọ́n gbàgbé wípé èèyàn bí ló ń pèyàn rẹ jẹ́ 95% ti àwọn àfáà tí ń bẹ ńlọrin èèyàn Ọlọ́run ni wọ́n èèyàn dáadáa ni wọ́n 95% èèyàn ní búbú kó mọ́ kù síbì kan èèyàn ní dáadáa kó mọ́ nẹ́nìkan tí ó mọ̀ fẹ́ takò sálà ṣùgbọ́n ẹni tá a rí tá a gbọ́ tá a sì mọ̀ náà ni wípé ìlú Ìlọrin kìí ṣèlú jàǹbá ìlú Ìlọrin kìí ṣèlú tá a ti mọ̀ ń ṣe màgòmágó kódà ìlú Ìlọrin ìlú àwọn ẹni Ọlọ́run ni láṣẹ ọba àmì Èdùà aṣọ yìí aṣọ ẹ̀yẹ tọ́lọ́run ọba ti gbéwọ̀ ìlú Ìlọrin ọmọ aráyé ò ní takò sálà òun ọmọ aráyé ò ní faṣọ òun ya gbogbo kàńdá tí bá ń bẹ́nu rẹ̀ sí lẹ́lẹ́dùà ó mọ̀ fojú wọn hàn gbogbo kàńdá tí bá ń bẹ́nu rẹ̀ sí tó ṣe pé bó ti sọ ìlú Ìlọrin lẹ́nu bó ti bà ìlú Ìlọrin jẹ́ náà ní bẹ lọ́kàn tiẹ̀ Ẹlẹ́dùà yóò mọ̀ fi wọ́ tọ́ wọn lọ́kàn lọ́kọ̀ọ̀kan èjèèjì kábíyèsí Ẹlẹ́dùà
mọ̀nìmọ̀nì tẹ́nìkan kan ò ní rí wọnlé ayé panipani tẹ́nìkan kan ò ní rí pa òbíríkájú pọ̀jọ́ kú ẹ̀ dáadáa ọba tí ń lo kòǹkò lórí àṣebi. àáfà Abdulrahman Bello ọjọ́ ajé Monday ọjọ́ 10 nínú oṣù kejì ọdún 2025 tá a wà yìí náà ló ṣẹlẹ̀. kí ló wá ṣẹlẹ̀ gàgà? alàgbà tó kọ rẹ̀ jẹ́ Sheikh Abdulrahman Bello ó pàdé ọmọ tó kọ rẹ̀ jẹ́ Afsal Yetunde Lawal tó jẹ́ wọn final year student ti Kwara College of Education. ẹ wo ọmọ tí ó bẹ̀rẹ̀ sí ní lọ léèwé láti mọ̀jẹ̀sí kindergarten pre-nursery igba àwo kó tó di primary 1 primary 2 ó jáde ó bọ́ sí secondary school ó parí ń bẹ̀ ó wọ institution. ẹ wo bí wọ́n ṣe ṣẹ́ Afsal Yetunde Lawal ẹ wo iṣẹ́ ọmọ yìí nípìn ọmọ 24 years nítorí ìkíni nítorí àádà ayé nítorí pé àwa nǹkan jẹ nítorí pé a fẹ́ jẹ́ èèyàn nítorí pé àwa náà fẹ́ máa wọ mọ́sàáyàn aṣọ ọba tí ń taná yẹrẹyẹrẹ nítorí pé àwa náà fẹ́ máa gun mọ́tò ká máa gun Lexus ká máa gun àwọn mọ́tò nítorí pé àwa náà fẹ́ máa gun mọ́tò oríṣiríṣi ṣọwọ tó ká máa para wa. ẹ tó bá nígbàgbọ́ nínú Elédùmarè tó bá nígbàgbọ́ nínú Ọlọ́run tó bá nígbàgbọ́ nínú ohun tóun lè fọwọ́ ara òun ṣe ìdààmú ni ó mọ̀ kàn gbogbo ìgbà. gẹ́gẹ́ bí n tá a gbọ́ Yetunde Afsal ọmọ 24 years òun àtọ̀rẹ́ rẹ̀ kan ni wọ́n jọ wà nínú ilé kódà àwọn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ sóúnjẹ tán pé káwọn jẹun ni ọ̀rẹ́kùnrin Yetunde Afsal tó kọ rẹ̀ ń jẹ́ Abdulrahman Bello tí nọ́mbà rẹ̀ wọlé ń bọ̀ lọ́wọ́ wà kíní kankan ibà mi wà ẹ̀yà ọmọ Nàìjíríà tẹ̀lé àǹfààní àti máa gbọ́ káàkiri àgbáńlá ayé ẹ ṣọ́ra fáyé ẹ ṣọ́ra fọ́rẹ̀ẹ́ ayé burú ìkàlàwà èèyàn gbogbo tí a bá ti pè ní ìbáṣepọ̀ láàrin ọkùnrin àtobìnrin tó bá ti jẹ́ kọ̀kọ̀ ẹ mọ̀ yẹra fún un. jẹ́ n sáré ṣe jẹ́ n sáré gba bí jẹ́ n sáré lọ bí mọ́jọ́ ọ̀rẹ́ mi ó mọ̀ mọ́jẹ̀ kẹ́ni mọ̀lẹ́bí ó mọ̀ mọ́jẹ̀ kẹ́ni kan ó mọ̀ ẹ yẹra fún un torí pé burúkú ń bẹ nílé ayé ìkàlàwà èèyàn ayé tó fún un. Yetunde Afsal ó gbéra pa pẹ̀lú èròǹgbà pé jẹ́ n sáré yọjú sí àáfà Abdulrahman Bello kí n gbọ́ ohun tí ó sọ kájọ jókòó kájọ sọ̀rọ̀ kájọ jíròrò láì mà wípé nǹkan míì ní ń bẹ nínú àáfà àwọn àáfà tí ń sọ àwọn àáfà lẹ́nu lélẹ́yìí àwọn àáfà tí ń bà àwọn àáfà lójú jẹ́ lélẹ́yìí àwọn àáfà tí èyí jẹ́ kí èèyàn tún wọn nígbàgbọ́ nínú àwọn ẹni Ọlọ́run náà lélẹ́yìí. Yetunde Afsal ó wọlé tọ̀ Abdulrahman Bello láì mà wípé òun ti wọlé tọ̀ ikú láì mà wípé òun ti wọlé tọ̀ àrùn láì mà wípé òun ti wọlé ìkẹyìn wípé àtúndásẹ̀ wọnú ilé kan ilé tóun ó dá sẹ̀wọ̀ níkẹyìn onáàánú Afsal Yetunde Lawal kò mọ̀ bẹ́ẹ̀ ó finú wénú jẹ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ní àáfà Abdulrahman Bello ó dá Yetunde dùbúlẹ̀ ó ṣẹ́ Yetunde nípìn ó pa ọmọ tó ń jẹ́ Yetunde Afsal ó pa bí ẹni pẹran ó pa ń pa àkà ó pa ń gbàtà àbàpẹ́ àwọn alápàtà wọ́n dá màálù abẹ́rán míì wọ́n dá dùbúlẹ̀ lórí síláàbù wọ́n bẹ̀rẹ̀ sí ní kún ó kun ọmọ yìí ó yọ orí sọ́tọ̀ ó yọ apá sọ́tọ̀ ó yọ méjì sọ́tọ̀ ó yọ ojú ara kódà ó yọ ọkàn Yetunde ó yọ ọ́ sọ́tọ̀ ìfun Yetunde ó yọ ọ́ sọ́tọ̀ ó pín ọmọ yìí ní wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ nígbà bí bàtà alápàtà bá kun ẹran
kábíyèsí Elédùmarè èèyàn burú ìkàlàwà èèyàn ǹjẹ́ yẹ́ mọ̀ wípé àfà Ibrahim Bello ó ti ń kà bòròbòrò ní kolo àwọn ọlọ́pàá gbogbo àwọn tí ó ń pín gbogbo ẹran ara àwọn tí ń pa nípakúpa ó ti ń kà bòròbòrò nítọlọ́pàá Commissioner of Police ní ìpínlẹ̀ Kwara ẹ kú iṣẹ́ takuntakun ẹ kú ìfọmọnìyàn ṣe alukoro ẹ kú iṣẹ́ takuntakun ẹ kú ìfọmọnìyàn ṣe ẹ̀yin ẹ̀ka homicide ní Kwara State ẹ kú iṣẹ́ takuntakun ẹ kú ìfọmọnìyàn ṣe láṣẹ ọba mẹ́ẹ̀dùà ọwọ́ yín lẹ́ẹ̀fì gbẹ̀tọ́ yín ẹnilẹ́ni ò ní kéde iṣẹ́ ọwọ́ yín káwí káwí rí àbsọ́ Yétúndé ó ti fòdé Ìbàdàn ẹ mọ̀ wípé bẹ́ẹ̀ bá pè nǹkan ní pé èèyàn ń ṣe crime ìkan kan bẹ tẹ́ẹ̀bù máa ń pè ní organized crime èèyàn kan ò lè dá nìkan ṣe ó ti ní àwọn tí alàgbà torí n ò fẹ́ mọ́ pè ní àáfàá mọ́ àáfàá tá à ń pè gan ó ń bá àwọn àáfàá lójú jẹ́ alàgbà Ibrahim Bello ó ti ta orí Yétúndé àzọ sílùú Ìbàdàn gbogbo àwọn ẹ̀yà ara ọmọbìnrin náà ló pín yẹlẹyẹlẹ káàkiri kábíyèsí Elédùà ọmọbìnrin tó kọ rẹ̀ ń jẹ́ Yétúndé àzọ alàgbà Ibrahim Bello ọmọ bíbí ìlú Ìlọrin làwọn méjèèjì ó ti pín gbogbo ẹ̀yà ara ọmọ yìí ó ti tà káàkiri o ẹ̀yà ọmọ Nàìjíríà ẹ ṣọ́ra kúrò ká máa yàn rẹ̀ tàbá kúndùn ká mọ̀ pé eléyìí mo ti rí ná ọ̀rẹ́ mi ní kinní kan kankan ni látòrí pé a pàdé kódà ní téèyàn ò tiẹ̀ pàdé lórí ẹ̀rọ ayélujára ẹ̀ ń tẹ́ ẹ ti rí ti pẹ́ ẹ fura sí burúkú ń bẹ nílé ayé ìkàlàwà èèyàn mo mọ̀ ń sọ lórí àwọn ètò mi gbogbo pé tọ́jú ẹ̀mí rẹ òkú kì í lọ kóòtù má jẹ́ wọ́n pa ọ́ má jẹ́ wọ́n dẹ́mi rẹ légbodò bí wọ́n bá pa ọ́ bàbá dẹ́mi rẹ légbodò justice làwọn pariwo gbogbo ayé ní ń pariwo pé justice for Absol Yétúndé Lawal justice for Absol Yétúndé Lawal ẹ̀dákan ẹ̀dábọ̀ lẹ́yìn justice ńkọ́ ṣẹ́mi Yétúndé ṣe yóò tún padà lẹ́yìn justice ńkọ́ ṣé àwọn ìmíì tí alàgbà Abdulrahman Bello tó pera ẹ̀ láàfáà tó ti dẹ́mi wọn légbodò ṣé ó lè dá ẹ̀mí wọn padà ẹ gbọ́ àwọn àṣírí tó tún farasin lórí ìṣẹ̀lẹ̀ tá à ń bá bọ̀ yìí káàkà ní méjì mẹ́ta mẹ́rin bàtà ẹsẹ̀ àwọn obìnrin 12 èmi ènìyàn tún bá nú ilé rẹ̀ bí àwọn nǹkan obìnrin bàtà kìíní kankan tí ọmọ Yétúndé tó ṣe gbẹ̀yìn tí ń jẹ́ Absol Yétúndé bàtà rẹ̀ ló fi pé 13 tí wọ́n bá nú ilé alàgbà Ibrahim Bello nílùú Ìlọrin ẹ ṣọ́ra fáyé ẹ ṣọ́ra fún èèyàn ayé burú ìkàlẹ̀ èèyàn ṣòro gbẹ́kẹ̀lé èèyàn ṣòro finútọ́ èèyàn ṣòro fọkàntán èèyàn lèyàn ó mọ̀ jẹ́ kódà kójọ́ rẹ̀ kó jẹ́ mọ̀lẹ́bí ẹni tá a bá ti gbúrò wọn tó ti pẹ́ ẹ jẹ́ ká ṣọ́ra ká wà lójú fò torí pé inú òjà gbóòórùn àṣebi inú ẹ̀dájì gbogbo àwọn update bó bá ti ń jáde lẹ́ẹ̀mọ̀ gbọ́ láàmọ̀ update yín àáfàá òun lẹ̀ ń wò lójú fọ́nrán yìí ọmọbìnrin òun lẹ̀ ń wò lójú fọ́nrán yìí ṣe é ti rí pé ilé ayé gbẹgẹ́ kọ́mọ tó kàwé láti ilẹ̀ pẹ̀pẹ̀ kó tó dé final year ẹ wo bó ṣe ṣẹ́ Yétúndé Absol ẹ wo bó ṣe ṣẹ́ ń pè ẹ kí sáwọn ọmọ yín ẹ kìlọ̀ fáwọn ọmọ yín ẹ̀yin tẹ́sí ń ṣe pé pérépérépérépérépéré lórí títì
tẹ́ pé ẹ̀yin o húkọ̀pù lẹ́ ń ṣe ẹ̀yin o lóṣó lẹ́ ń ṣe kìíní ẹ ṣọ́ra ilẹ̀ ń yọ̀ lẹ́yìn wípé àáfàá tá a pé ó kọ rẹ̀ jẹ́ Abdulrahman Bello yìí ǹjẹ́ ẹ̀jẹ̀ mọ ọ̀pọ̀lọpọ̀ ogunlọ́gọ̀ àwọn tí wọ́n ti ṣẹ́ ń pín káàkiri kìí ṣèlú Ìlọrin nìkan kò síbi tí àti kálí alẹ́ ṣe é morú àwọn ọmọ obìnrin míì láwọn ọmọ kéékèèké àwọn ọmọ léńjeléńje tí wọ́n ti ṣẹ́ ń pín kí ló sì mọ̀ ń fà ojú kòkòrò ọ̀lẹ àìnítẹ́lọ́rùn wọn ọwọ́ mi ò tó màá fi gbọ̀ngàn fà á ọ̀rẹ́ mi ń lo iPhone kinní kan èmi náà ó lò tó jù bẹ́ẹ̀ lọ ọ̀rẹ́ mi ti ń lo gbá èmi náà ó lò tó jù bẹ́ẹ̀ lọ ọ̀rẹ́ mi ń wọṣọ ọ̀rẹ́ mi ń wọ bàtà kan èmi náà ó ṣe jù bẹ́ẹ̀ lọ ìní mo ń sábà kó àwọn ọmọ wa àwọn ọbẹ̀ sínú hílà èlò Elédùmarè kò ní jẹ́ kí wọ́n ṣe ọmọ yẹn ń pín Ọlọ́run ò ní jẹ́ kí iná ọmọ ojú yín iná ọmọ ò ní jó yín gbẹ̀jẹ̀ láǹfààní láti mọ̀ wà gbọ́ wà káàkiri ẹ wojú àáfàá o ẹ wojú Yétúndé kẹ́lẹ́ mọ̀ wípé ilé ayé burú ilé ayé ti gbẹ̀gẹ́ ìkàlàwà èèyàn ayé tó tó fún. àwọn yẹn iṣẹ́ òun ló ṣe skúl ló lọ skúl bẹ́ẹ̀ wọ̀ wá sí àwọn pẹ́rẹ́ǹtì nǹkan náà wà ní báyìí náà wọ́n ni wọ́n ń gbé ìbẹ̀yẹ̀ rẹ́ǹtì náà bí wọ́n yí pàdé rẹ́ǹtì wọ́n náà fẹ́ẹ̀sì ìgbà kan lọ gbé láyé tó ìgbéyàwó ní sikẹ́lẹ̀ lórí tó ìgbà kan gbé bẹ́ẹ̀ ló fòtò ó jà pàdé wọn lẹ́nu tó òṣùwọ̀n sọ́kò wọ́n máa rí wọn gbé bẹ́ẹ̀ ní wọ́n nìkan ayé náà kílẹ̀ kọ́ rẹ̀ kílẹ̀ kọ́ rẹ̀ Afsa kílẹ̀ kọ́ rẹ̀ kọ́ lójú ẹ̀fẹ̀ rẹ̀ ọba ló ti mọ̀ ẹ̀fọ̀rọ̀ àríta máa ń lójú ojú náà kí ló ṣẹlẹ̀ mi eruption mi lókọ̀ nípa náà ni mo fẹ́ sàlàyé mi ẹ mọ̀ sọ́wọ́ so ìjọ ẹ̀ ó láwọn ṣe ẹgbẹ́ kọ̀ọ̀kan ọ̀rẹ́ ọ̀kan ṣe lẹ́yìn so táìmù tó dá mi fún ìmọ̀ràn tẹ́lẹ̀ so ó ṣàpadà débi tí ìkókó àjọ àtẹnuwá àwọn ọ̀sán tó bá jẹ kúrò ní sukùl so ó ṣàpadà débi after tí ìkókó wá sọ́dọ̀ mi so bó ṣe dé ń sọ mi pé èyí ò tí ì jẹun because ń jẹ́ pé mi pé òun ní discipline pé b5 bá ti òun gbọ́dọ̀ nǹkan ò gbọ́dọ̀ ẹ̀rọ òun b5 so bóyá ní tí ìyẹn tó wá dé lóhùn tí ì jẹun pé oúnjẹ lèmi ní mo bá wà lọ sí ìfẹ́ lọ́wọ́ wàhálà yóò ó sọ mi tẹ́lẹ̀ náà torí asma bí kìíní ẹ̀ ó dà dàpọ̀ rẹ̀ ó lè máa ń bí stop pé ká máa fi gan kan fà so ìgbà tí mi máa ń jẹ bí ẹni mo ti rí pé ní gas speaking báyìí so èmi náà mo ṣọ́ọ̀kì ìjọ yẹn ògbà tó àti pé kìíní ẹ̀ ti ṣẹlẹ̀ pé ó ti bá lọ ní ìlọ́ṣẹ̀ ní ilé pariwo síta pé àbí àgbọn bá yà bí kìíní kan pé ní báyìí so. mo wà láti mo pè wá sí. bí kìíní ilé ìlú tó wà next to sọ́dọ̀ kò sí ogun sún àbò rẹ̀ nígbà tó kó síbẹ̀ okay hello lórí tó gbé kélékèlé wọn ọ̀tọ̀ nǹkan ó ti rí bẹ́ẹ̀ yẹn lórí tó tètè gbé lọ sọ́fíìsì àbí àwọn lè bẹ́ẹ̀ ìgbẹ́ lẹ́yìn kí ló mú ẹ gé. kọ́sùn mi mọ́ mú mi fẹ́ ṣe bọ́ọ̀dì rẹ̀. níjẹ́ ológe tó gbé síbẹ̀. ìjọ ìrìn àbí alẹ́ ọjọ́ ìrìn. ìjọ òní yọ̀ wọ́n ní. ìjọ mọ́ndé. ìpẹ́ nù báwọn ti tẹ̀lé lọ́wọ́. pàtẹ ara rẹ ò lè pé mọ ọkàn parọ́ ni. excuse me ó pé kò pé bó ti wọ́n àti fẹ́ rí ó mú wọn débi tí kìnìún ẹ̀ wá. ẹ jẹ́ ká gbọ́dọ̀ àwọn tó kólẹ̀ tí wọ́n dàgbà sí wọ́n gbọ́dọ̀ rẹ̀ ọgbọ́n mẹ́rin tó kólẹ̀ láti mẹ́ mo lọ́n dà sí kò yé sí
So I think we should just quickly. ìjọ wo ni ẹ sì gan. ìjọ Monday bọ̀ ìjẹ́ ẹ̀ta àbí ìjẹrin ni wọ́n mú rìpọ́tù yẹn wá tí wọ́n fi tíráàkì kínní yẹn káńtà náà ti bá àná làwa tó Ẹ̀mí lè ń gbélé ẹ̀mí lè yọ sí ìwọ ìkọ́rọ̀ ìsáfì. Wọ́n ní kán fúnra rẹ̀. Pàtó nǹkan kan pàtó. ìwọ ló gbóònù. Ó ti di mélòó ló ti ṣe? Òṣèré kí wá ló fún ẹ nígboyà àti gé. ẹgbẹ́ ìbá ti ní option yìí. aláyé ọmọ ní mú ìdábí lánàá ni. Òun náà ni oníbẹ̀ mọ ilẹ̀ sáyẹn ilé ọjọ́ rẹ̀ lánàá. Mo rí mú wo. O ní option. wọ́n mọ kékeré yìí. Pàtó nǹkan náà. òun náà lọ àti àrẹ́jì. wọ́n mọ kékeré yìí. ẹbí ẹ̀ bá rí i ọjọ́ mọ̀jẹ̀ lóṣù. ọmọ sálẹ̀ kòtò Nítorí iná ni o. nílé alégẹ lẹ́yìn ibi báyìí. ilé alẹ́ gẹ́ni. Ẹ́ Onísàlẹ̀ kò sí. Olúkọ ní sàmù. Olúkọ ní ìwé. Dìísì ní ìsìn. Jẹun ní jẹun jáde ní ìsìn. wọ́n rí káyà ní Principal. Wọ́n mi ẹ̀kọ́. Ògbólù. Ẹ pàṣẹ. Wọ́n ta wá lọ. nọ́mbà kí ni ẹ nínú wọn? Nọ́mbà kí ni ẹ? Nọ́mbà Nọ́mbà àwọn ọmọ yẹn. Ìwọ náà ní first born. bàbá yẹn náà Àwọn mẹ́kẹ́ mélòó ni wọ́n wà lẹ́yìn? Àwọn márùn-ún. Àwọn onídìí kò ṣògùn owó. ẹ bá lẹ́jẹ̀ náà.